ẹ̀yin tèmi kò ní bàjẹ́. Ṣé rí bọ̀ tá a máa ń wò yìí, ẹ̀kọ́ kan wà tí mo fẹ́ jẹ́ kí gbogbo wa ká fi kọ́gbọ́n. Màá gbé yín débẹ̀. Ẹ̀kọ́ wà nínú bọ̀ tá à ń wò yìí, bọ̀ ẹlòmíì máa ń rí i pé wọ́n kàn lọ ka ẹ̀kọ́ wà ń bẹ̀ ìwọ tó bá fara balẹ̀ wà rẹ̀ kọ́kọ́. Ẹ̀kọ́ tó wà nínú bọ̀ tá à ń wò ó ju ti fíìmù gan lọ. Ẹ̀kọ́ wà ń bẹ̀ o. So ọ̀rọ̀ lórí Mbappe ni mo fẹ́ fi kọ́ gbogbo wa. Ẹ wo Mbappe yìí tẹ̀ ń wò yìí, PSG ló wà. PSG tẹ́ ń wò yẹn wọ́n gbé gbogbo iṣẹ́ wọ́n gbé lé lórí bí Mbappe kò sí pléyà tó máa dà bẹ́ẹ̀, wọ́n ra pléyà nítorí tiẹ̀ but síbẹ̀síbẹ̀ náà tó bá débẹ̀ ó máa wà lẹ́yìn Mbappe ni. Ibi tán rà dé wọ́n ra lẹ́mà wọ́n ra Messi gan wá òun gan ó lọ bẹ́ẹ̀ ni. Mbappe yẹn ó wá ní agbára yẹn débi pé òun náà believe pé òun lòún gbé tíìmù yìí. Tíìmù tẹ̀lé ń wò yìí gbogbo nǹkan náà máa ń gbà líìgì wọn náà tẹ́lẹ̀ but wọn gba Champions League rí. Ìyẹn tíìmù tẹ̀ ń wò yìí ìyẹn PSG ni mò ń sọ o. Mbappe ti wá ní agbára ẹ débi pé ó wá wò pé àwọn ò gba Champions League ìgbà kan ó ti gbàgbé pé tíìmù iná ó ẹ̀pù kárí àti ẹ̀ náà kò mọ̀ pé ìrànlọ́wọ́ náà tíìmù náà máa ń ṣèrànlọ́wọ́ fún yàn. Ó wá di ọ̀sọ́kùn òrukàn onídandan òun lọ sí Madrid inú àwọn yẹn ò dùn tó dá òun náà gbé ọkàn lé inú wọn ò dùn pé Madrid kẹ̀ dandan òun lọ lágídí òun ṣáà máa lọ òun máa ṣe gbà wọ́n dẹ̀ gbà wọ́n ra kóòṣì míì wọ́n dẹ̀ ti wò pé tí sísìn yẹn bá parí free transfer náà ló wà máa lọ. Ó wá lọ kó tó lọ kò jọjà kò jọ kan nǹkan tán tí wọ́n á ń lé láti ọgbọ̀n ọdún tí wọ́n gbà rí. Ìgbà tó wá lọ wá jẹ́ gbà tó lọ sísìn tó lọ gangan nǹkan yẹn náà dẹ̀ ló gbé Mbappe kúrò ní tíìmù yẹn pé bí mo ṣe dáa tó wáì tí mi ṣe ní rí Champions League gbà dájúdájú tíìmù yìí gangan ni ò dá láì mọ̀ pé òun gangan ni nǹkan tẹ̀lé tí ò fi da kéèyàn máa gbéraga nìyẹn. Ó wá kúrò ní PSG ó gba Madrid lọ gbà tó ti mọ̀ pé Madrid ní agbára lórí Champions League táwọn ń wá yẹn tí PSG ń wá bí PSG yẹn ṣe ń wá nìwọ náà ń wá. Ó wá wò pé tó bá dé Madrid ó gbọ́dọ̀ gbà sísìn tó ń wá lọ tó gba Madrid lọ ṣé ó ti yé yín ọdún tó ń lọ yẹn làwọn PSG tán ti ń lé látọ̀rí ogún ọdún tán ti ra gbára wọn ra kòkó bàbà sásùn tó ti sú wọn táwọn kan ti ẹ̀wò pé kí làwọn fẹ́ ṣe sísìn yẹn lọ́lọ́run wá gbé nǹkan tán ń wá ló wá gbé fún wọn ìwọ́dẹ̀ ti lọ nǹkan tán ń wá yẹn dẹ̀ ló lé wọn kúrò ní tíìmù yẹn. Ṣé ìrìnsẹ̀ ayé ń bẹ̀ yẹn kẹ́ lè mọ̀ pé ẹ̀kọ́ ni bọ̀ ẹ̀kọ́ gidi tó jẹ́ pé ó kọ́yàn lọ́gbọ́n gan. Ibi tí wọ́n wá lọ sísìn yẹn wá kódà bíi pé o ti já Madrid ti já ń bẹ̀ ń sìn ó ti pẹ́ bọ̀ wọn wá rí síbí ìmùkọ́ ló kéré jù wọn rí gbà. Gbogbo kọ́ọ̀pù táwọn PSG wa máa ń wò tí ò ṣẹlẹ̀ rí gbogbo kọ́ọ̀pù mẹ́tẹ̀ẹ̀ta tó wà ní ìkí àwọn tán lẹ́tọ̀ọ́ àti gbà wọ́n wá gbà kó dẹ̀ ṣẹlẹ̀ rí. So bọ̀ ẹ̀kọ́ wà ń bẹ̀ gan. Tẹlòmíì máa wò pé kí ni wọ́n pariwo bọ́ ò ní pé kinní tó bá ṣe tíìmù tiẹ̀ ìyẹn ò mí pé kó má máa wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní bọ́ ẹlòmíì. Ẹ̀kọ́ tí mo rí dìmú ni wípé ó kọ́ wa pé ká má máa ṣègbéraga. Tíìmù yẹn òun ló wá gba Champions League báyìí ní nǹkan tí wọ́n gbà rí tí ò ṣẹlẹ̀ rí. Ayé le o ìgbéraga ìgbérasánlẹ̀ ni tí ò fi dá kẹ́dà máa gbéraga. Ibi tọ́lọ́run bá tú ẹ̀ sí tó bá ti ń gba yìí ń bẹ̀ gbá kámú ọjọ́ kan tí ó wọ gangan respect máa ṣẹlẹ̀ àwọn gangan bí àwọn tó gbà gan lónìí wọn ro kàn pé àwọn lè gbà bọ̀ wọ́n fara ṣiṣẹ́ Ọlọ́run dẹ̀ gbógo fọlẹ̀ wọ́n dẹ̀ gbà ní tí wọ́n gbà rí. Ẹ̀kọ́ tèmi rí dìmú bẹ́ẹ̀ ni ẹ má jà máa ṣe ìgbérasánlẹ̀ ni ìgbéraga ò dáa ṣó ti yé. Anyway PSG mo kí yín mo bá yín yọ̀ ẹ kú oríire kò jù bẹ́ẹ̀ lọ. The whole of PSG beg this boy. Wetin I dey even talk which one be PSG? The whole of France beg this boy. Say don't go. He say lie oh, I'm going to Madrid oh. I want to go and win the Champions League oh. I'm going oh. Don't spoil my life oh.
Everybody beg this boy to stay. Luis Enrique prostrate for ground. He dobale for ground. They roll for floor now. Enrique, he dey roll for floor. For Mbappe say, don't leave. I will give you the Champions League. I'm here to give the champ. He say, lie, oh. I'm going to Madrid. Florentino Perez is calling me. I want to spoil my life. David President of France, lie down for floor. He dey roll for. We watch am now. Why una dey act like say we no see am? They post am. We see the video now. Even call him friend Donald Trump. He call Mbappe for phone. Say Mbappe don't go. Elon Musk call Mbappe. Even Baba Tinubu follow Mbappe talk. Say don't leave. We are going to give you the Champions League. Don't go. Everybody for France follow Mbappe talk. You know here. Now see your life. PSG champions of Europe. Enrique champions of Europe. Say they go. You know call the worst part now. E go dey hard for Mbappe to win Champions League in Real Madrid because the next 4 Champions League na my club dey win am, Arsenal. Come on you Gunners, come on you Gunners. Congratulations to PSG and congratulations to Luis Enrique, my coach. I love you. You deserve it. You did very well. Congratulations. Ogabazili. Everybody for PSG. Everybody for France. Beg Mbappe. You know here. Shoton. Congratulations to PSG. Congratulations to Dembele. To Luis Enrique. Ogabazin. And focus. And Mokotenshi. Focus. Ari, be focused. Ladies and gentlemen, I am pleading in Yoruba, I am begging. Mo beg yi. Stick to Orokilawa TV, you will love it. Orokilawa will offer you nothing but 100% pure entertainment. Subscribe if you have not subscribed and keep watching our content because big things is coming on that channel. Yeah. Orokilawa.